Ajéyẹmí ló fìwé ránṣẹ́ sí mi. Ó ní Ìyálóde ti hàn ní gbogbo ilé ìṣàfihàn eré, ká lọ wò ń bẹ́ẹ̀. Ni mo bá sara ṣàṣà, ó di ilé ìṣàfihàn eré Ajé sinimá. Ìyá ọlọ́wọ́ mi gbọ́ pé mo wà ládùúgbò wọn náà bá wá kí mi. A san owó ìwé ìgbaniwọlé la bá fìkàlẹ̀ sí, à ń dúró de kó kàn wá. Ṣé ẹ rí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, Ìyálóde náà máa ń pè mí. Ó di dandan kí Ìyálóde wá wò Ìyálóde. Wọ́n gbàwé ìgbaniwọlé wa lọ́wọ́ wa, náà bá ní ká wọlé. Ibi awíladé àsìkò gbádùn bẹ̀rẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ Ibrahim Chatta pé kì í jánikulẹ̀ rárá. Ṣé ẹ wá Olúwatóyìn aya Ajéyẹmí? Èmi ò mọbi títí mọ́ ń rágbára rẹ̀ o, torí fún ọmọbìnrin àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ẹ̀yin ará TikTok kid baby wa nu o. Ṣé ẹ wá rí àwọn ẹ̀rọ ayàwòrán tán lò nínú eré yìí? Ó mọ́lẹ̀ kedere àfi bíi pé mo wà nù rẹ̀ gangan. Gẹ́gẹ́ bí ọmọbìnrin, mi ò fẹ́ràn kí n máa wo bí tán bá ti ń jà àbí tán bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n bíi tìyálóde kọ́ o, mo wò láti ìbẹ̀rẹ̀ dé ìparí ni. Bàbá eré ọmọ Ògbómọ̀ṣọ́ pàtàkì, ẹ kú iṣẹ́ bàbá mi. Gbogbo àwọn eré ológun tá a máa ń wò, àwọn ọmọkùnrin ní máa ń ṣọmọ ogun. Ṣùgbọ́n nínú Ìyálóde, wọ́n fi yé wa pé ntọ́kùnrin lè ṣe, obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ níbi ètò ìgbéyàwó nú eré náà. Gbogbo àwọn òṣèrébìnrin àtọkùnrin ló fakọyọ. Nice, oh my God. Ohun mi lẹ́gbọ́n wo, ẹ wo irun orí mi dìde lábẹ́ aṣọ yẹn. Ẹ̀kọ́ ńlá pàtàkì gan mo tún rí mú lọlé lọ́jọ́ tá a wí. Wípé gbogbo ọmọ ọba kọ́ ní dádé, nǹkan lè wùyàn kó mọ̀ wẹ́lẹ́dàá àyàn tí ò bá ti kúnlẹ̀ yẹn látòde ọ̀run. Ẹ ṣeun tí a wo fọ́nrán mi, ó dijọ́ mi ọjọ́ re.